OPC, gbogbo ẹ̀yin OPC, ìkọ́kọ́ kí gbogbo ẹ̀yin OPC náà pé kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí gbogbo yín gùn àníkú sọ́nà bí efi, but ìrítà rí níta kò fẹ́ jọ bí ìgbà tó bá sọ pé ẹ fẹ́ràn wa, ẹ fẹ́ràn lẹ́ Yorùbá, ọmọ Oòduà dẹ̀ ní, torí pé ẹni dáadáa pọ̀ nínú OPC gan, àwọn èèyàn dáadáa pọ̀ nínú yín gan. Ìgbà kan OPC pín sí méjì, wọ́n nìkan ti Mr. Gani Adams kan another person, ìwà mọ̀ bí ẹ ti jọ wà lójú kan papọ̀ báyìí, àmọ́ bàbá ni màá bá sọ̀rọ̀, Ààrẹ Gani Adams ṣe rí onídìí kì í fẹ́ jẹ́ kí di òun bàjẹ́, onídìí kì í fẹ́ kí di òun bàjẹ́, òun lọ̀rọ̀ àwọn tó jẹ́ sáìdì olóyè Adéyẹmọ tó jẹ́ pé wọn ta sí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rán àwọn bọ́ọ̀sì síta lórí social media láti sọ̀rọ̀ sí wọn. Bóyá ẹ tẹ́ bá notice rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn reply yín mọ́, wọ́n ti fi yín lẹ̀ torí nǹkan tó mọ̀ yín mọ́. Kò dáa kí ọmọ òyìn mọ́ ìwà ọlọ́tẹ̀, ẹ̀ ń ṣọ̀tẹ̀ gan. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá dẹ̀ la fẹ́. Now bí mo ṣe jẹ́ ọmọ olóyè Sunday Adéyẹmọ yìí, ṣé tí n bá dọ́dọ̀ Ààrẹ Gani Adams tí mo wá sílé yín, ṣé ẹ ní sọ fún mi pé kán gbẹ́ bá fún mi àtọbẹ̀ kí n jẹun ni? Ṣé máa sọ pé torí pé mo ti jẹ́ ọmọ olóyè Adéyẹmọ ẹ máa pòṣe sí mi, ẹ máa bínú kúrò wájú mi? Àbí kí lẹ́ ń try láti create nílẹ̀ Yorùbá? Because hatred, mo rí pé hatred yẹn yàtọ̀ sọ́dọ̀ voice note yín tá ti gbọ́ rí àwọn tó ti ṣẹlẹ̀ rí. Bàbá ọdún méjì sọdún mẹ́ta lolóyè Sunday Igboho lò ní Benin Republic tí àwọn èèyàn drag yín gan lórí ọ̀rọ̀ insecurity. Bàbá ẹ take a step ń gbà yàn, ẹni ẹ fẹ́ jẹ́ kán máa sọ pé máa jó lọ́mọ owó ẹ̀yìn ẹ̀ ibi ẹ gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ ìjọba, which is àrí point ń bẹ̀, point wà ń bẹ̀ o, point wà ń bẹ̀ o, torí àwọn àkìṣọ́ lọ́tẹ̀ o. Àwọn ọmọ tẹ́ẹ̀rán jáde yẹn ní kẹ́kọ̀ọ́ try láti blend, because ẹni tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tó mú mi ṣe program yìí, mo wo program yìí àánú ẹ̀ ṣe ní condition gan tó pààyàn lẹ́kún. Olúwa dákọ̀ sọ̀rọ̀ bí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú frustration, wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò lẹ́jẹ̀ lára, wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó ti jẹun àná, àánú ń ṣe mí, mo pity condition wọn, instead yẹ kí n máa fi bínú sí nǹkan tó ń sọ, àìsàn mo pity condition wọn ni. Ìbà Gani Adams ẹ rán àwọn ọmọ yín láti improve ìgbéga oríire sílẹ̀ Yorùbá, ẹ rán wọn síta. Ẹ má rán àwọn ọmọ yín kó máa bú olóyè Sunday Igboho, torí pé bẹ́ẹ̀ bá ṣe ń bú wọn sí bí ìgbà tó máa pé olóyè Sunday Igboho ń ga sí lójoojúmọ́, bẹ́ẹ̀ ṣe ń bú wọn yẹn àwọn èèyàn máa rí yín bí ọ̀dẹ̀, bí ẹni tí ò lálàáfíà, bí ẹni tó wá da nǹkan rú. Báwọn èèyàn ṣe máa rí ní àwọn èèyàn máa rí yín bí ẹni tó fẹ́ wá da nǹkan rú ni, wọn ò ní rí yín bí ẹni tó fẹ́ wá rescue. Ẹ try láti adjust kó tó pẹ́, because tẹ bá ń ṣe báyìí lọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ìlú Ọ̀yọ́, kábíyèsí ìlú Ọ̀yọ́ tàná fi jẹ, tó bá yá ẹ̀ níwà recognize mọ́, tẹ bá ń send àwọn ọmọ síta láti attack olóyè, ẹ rán àwọn ọmọ síta láti address Nigerians, Yorùbás. Ẹ wo ẹ mọ àwọn very dark man yẹn, ẹ wo bó ṣe ń operate, ó ń lọ on his own. Ibi tó bá ti rí legal ayé àsíbẹ̀ á sọ̀rọ̀ bẹ́ẹ̀, ibi tó bá ti rí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ á sọ̀rọ̀, á dẹ̀ ṣe kìnnìún, á tún keep moving. Bí èèyàn ṣe ń ṣe nìyẹn. Olóyè Sunday Igboho náà, àwọn náà tó bá rí nǹkan tí ò yẹ kán rí, wọ́n á sọ̀rọ̀, wọ́n á dẹ̀ tún keep moving. Bọ̀ ẹ̀yin gbogbo àwọn boys yín tó jẹ́ jagunjagun, tó jẹ́ pé wọ́n dáńtọ́, tó wà òkè láyé ara wọn láti jáde, ẹ má jẹ́ káwọn àwọn people yẹn máa wà shame pẹ̀lú nǹkan tẹ́ ẹ rán àwọn kan jáde láti ṣe. Mo rí pé ẹ rán àwọn ọmọ jáde láti debunk ìgbìyànjú tí olóyè Sunday Igboho lọ ṣe nílùú wọn. Bàbá àkókò ní ẹnọ́mọ àkókò ní issue ní last 2 years, èmi ni mo call yín out with respect. Bàbá ẹ lọ mo sì ní evidence ẹ̀ bí èèyàn bíi 3-4 nínú àwọn tó ní kí n call yín out ńgbà yẹn, wọ́n ní ẹ wá, ó dà tẹ bá deny pé ẹ wá, mo lè ṣe program lórí ẹ kí n call wọn látàkókò ń bẹ̀, wọ́n ní ẹ wá, bandit dẹ̀ ló ń dà wọ́n láàmú gbà yẹn. Èèyàn lọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kí olóyè Adéyẹmọ, gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kí olóyè Adéyẹmọ kí wọ́n má máa ṣe kámẹ́rà, wọ́n á ṣe kámẹ́rà o, olóyè Sunday Igboho máa ṣe kámẹ́rà o fún gbogbo àwọn Fúlàní tẹ́rítọ́ kidnap yìí, ó lọ́wọ́ òṣèlú nínú o. Àwọn ọlọ́pàá dẹ̀ mọ̀ wọ́n dáadáa. Tí anything bá fẹ́ ṣẹlẹ̀, police náà, àwọn ọ̀gá police náà máa ń kọ́kọ́ call o, àwọn ọ̀gá ọlọ́pàá náà máa ń kọ́kọ́ call. Wọ́n dẹ̀ ń pa irọ́. Ẹ máa wo ìgbà tí olóyè fún Salisu Ìgbọ̀ngàn gbà yẹn ní 7 days, ẹni pé ó padà fẹ́ parọ́ pé wọ́n kọ́ mọ̀ òun lọ́wọ́, wọ́n ṣe gbá, which is camera gbé pé ọmọ yẹn yìnbọn, wọ́n wá gbàbọ̀ lọ́wọ́ ẹ̀, ó yìnbọn sólóyè gangan fúnra wọn. Bọ́n ṣe ń débẹ̀ báyìí tó fẹ́ wá ṣèkìlọ̀ fún wọn, làwọn Boko Haram yẹn ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Tí ìbá ṣe kámẹ́rà, wọ́n fẹ́ sọ di kéèsì ńgbà yẹn. So gbogbo ẹ̀yin tẹ́ bá láì jẹ́ àìpé yẹn kó lóye má máa fi nǹkan sí social media, ẹjọ́ fi síbẹ̀ bí ìgbà tí mo rí yín bí ìkà ni. Ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe, ìránṣẹ́ àwọn ẹni ibi ní ẹ bá ní kí olóyè Sunday Igboho má fi kíní sí social media mọ́, ẹjọ́ fi síbẹ̀, torí ojú gbogbo ayé àtò. Ẹni tí ó bá níyì ni ẹ̀tẹ́ máa ń wá kiri,
tí olóyè Sunday Igboho tán bá débẹ̀ tán bá ṣe kámẹ́rà tí àwọn Boko Haram yìí bá pa irọ́ Fúlàní parọ́ wọ́n láìtàláì Fúlàní pa irọ́ tán bá ti bẹ̀rẹ̀ sí ṣe wà láìtàláì wọn yẹn Fúlàní they are pretend they are lies and they are dangerous. Fúlàní people wọ́n mọ bọ́ ṣe máa mẹ́yìn nǹkan mọ́ra kọ́kọ́ pa ẹ̀yìn kan náà ṣẹ̀ṣẹ̀ wá padà wá sórí ẹ̀yìn kan mọ́ wá ra ẹ̀yàn láti wá pa ẹ̀yìn tó kù. Fúlàní gbọ̀ngàn ẹ bá wọpọlọ tó fi mú Àfọ̀njá balẹ̀ fúnra Àfọ̀njá náà fúnra wọn náà fẹnu ara wọn pé kú wálé ó bú wọn lọ́wọ́ àbí kò bú wọn lọ́wọ́. ẹ̀yin èèyàn mi ẹjá bọ́lẹ̀ ẹ̀bẹ̀ ọlọ́fà o ẹ̀ ń gbọ́ ẹjá bọ́lẹ̀ ẹ̀bẹ̀ ọlọ́fà ẹ jẹ́ kó lóye Sunday Igboho máa ṣe kámẹ́rà wọn yẹn. The camera is the best torí trap wà nínú nǹkan tí wọ́n ń ṣe àwọn Boko Haram tó ń jiyàn pé wọ́n mọ̀ lọ ṣe ti Igboho ni torí wọ́n mọ̀ pé lóye Sunday Igboho máa fẹ́ wálé ẹ̀ mọ̀ kan tí Ṣèyí Mákindé ń ṣe ó fẹ́ kí olóyè Sunday Igboho commit so commitment wọn yẹn lọ́sẹ̀ máa fi judge wọn géèmù ni ẹ̀yin tí ọpọlọ yóò bá géèmù yẹn tí ẹ pẹ́ fọ́ àbí ata àbí aṣọ kan lẹ́ ń tà lọ́jà ẹ lè bá géèmù tí mo sọ yẹn géèmù ńlá ni ẹ máa wọpọlọ tí wọ́n lò fún Súrí àti Oríyọmí Hamzat very soon tí election bá ti fẹ́ ní à tó bá ti kù díẹ̀ kí election ní ẹ̀ wọ́n á invite Oríyọmí Hamzat wọ́n á lock ẹ̀ wọ́n ò ní jẹ́ kó rí election yẹn ṣe géèmù ni ẹ mọ̀ kọ́ tó ń pè lóṣèlú ṣá wo tó o bá mẹnu ẹ̀ má bá wọn dá sí ó lọ fà so géèmù ni gbogbo ẹ̀ pátápátá ṣẹ̀dẹ̀ rí géèmù yẹn ẹni tó bá hate èèyàn kò sí àrà tí ó lè fi hàn dá kò sígbà tí Ààrẹ Gani Adams òkè communicate o wọn láìkí olóyè o Ọlọ́run ló ń gbólóyè Sunday Igboho ga o àwa mọ̀ o for just no reason wọn àwọn pípọ̀ ìdẹ́ ni wọ́n lè jẹ méjì lábà àlàdé ó dáa kéèyàn ní tẹ́lọ́rùn Ààrẹ Gani Adams ti wà òkè ẹ lè pàṣẹ ẹlẹ́mọlẹ́yìn ní sàbẹ́ kò jẹ́ kó jẹ́rù yín lẹ̀ wọ́n máa jẹ́ lọ́sẹ̀ ọ́ ipò tó yẹ kẹ́ wà ibà Gani Adams ẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ àbáyín bẹ́ẹ̀ mọ́ Gani Adams tẹ́mi mọ̀ lóòótọ́ mọ̀ ẹwọ́ ẹyẹn bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ in fact tí ojú ò bá ti ìyẹn ojú ti ara lẹ́yìn o nǹkan tẹ́ ń ṣe yẹn ó rí dínkù yín gidigidi gan ó jẹ́ ká mọ̀ pé ẹ̀ tó nǹkan tẹ́ ń pera yín tó bá ṣùọ̀ fún yín ẹ̀ nídìí àti máa àtàkì olóyè Sunday Igboho ẹ lọ make correction o mi bá yín sọ̀rọ̀ tẹ̀ ó ní reason tí mo fi sọ̀rọ̀ yìí ajé. ẹ̀yin ọmọ Yorùbá brọ́dà yín náà ni o Ààrẹ Almaroof atún ti dé bá ṣe ń dé àmọ́ tó máa múru wa dákẹ́ àbí tá à ní sọ̀rọ̀ Ọlọ́run ní pa òun mọ́ wa lẹ́nu ọ̀rọ̀ yìí gangan ẹ bá mi send ẹ̀ sí Portable ọmọ Ọlálọ́mí àbí kí ló ń pè rẹ̀ Zazu olóní ọ̀rọ̀ yìí Zazu tó bá ti ń kọjá yìí ẹ àwọn ò fẹ́ sọ̀rọ̀ tó máa implicate ara wa tó bá ti ń kọjá yìí ẹ o ti ń kọjá yìí ẹ o ti ń fagùn lọ sọ́dọ̀ Igboho mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé torí mo ti ń wo Luke tipẹ́tipẹ́ mi ìmọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ fura Luke òjò ọmọ Ẹ̀gbá òjò ọmọ Abẹ́òkúta Luke ẹ̀ dàbí Luke Fúlàní mo fi Ọlọ́run búra àmọ́ ó fi ṣó fún mi pé gbogbo àwọn nǹkan tí bọ̀bọ́ yìí máa ń gbẹnu sí tí wọn bá ti dá bọ̀bọ́ yìí dọ̀bálẹ̀ ńjọ́ kan kí wọ́n nà tí ò ní kú tí nǹkan kan ò ní ṣe tí ò tiẹ̀ ní mọ àwọn tó nà òun bọ̀bọ́ yìí ò ní yé máa jam talk I'm one of your best fans before bẹ́ẹ̀ ni Zazu ṣé wọ́n fi ṣe ẹni tó yẹ pé àwọn ọ̀rọ̀ tí ò kún ẹ olórin mélòó lórí tó ń ṣorí burúkú bíi tiẹ̀ online báyìí olórin mélòó ìwọ̀nba grace tọ́lọ̀ rọra fún ẹ àwọn tó jẹ́ kó gòkè gan gbogbo wọn ló bú ọ̀rẹ́ ò lè dùn rú wa yìí tí wọ́n wá ń sọ̀rọ̀ yìí pé Ìgbòho ló ń tako Fúlàní jọ́túrọ̀ Ọlọ́run báwo ni tiẹ̀ ṣe jẹ́ kí ni nǹkan tó lẹ̀pọ̀ mọ́ wa àti Fúlàní Zazu gbogbo èèyàn ló máa ń bú ó máa bú èébú kanjọ́ kan tó máa yọ ẹ́ lẹ́nu wọ́n ń wò ẹ́ láwò rẹ́rìn bọ̀ ìwọ́n ń wo rẹ́ láwò sunkún normally kò yẹ kí n dá sọ̀rọ̀ yìí bọ́ ó ní bó ṣe jẹ́ you talk too much lórí ọ̀rọ̀ títí ẹ mo tún rọmọ Ọ̀yọ́ kan náà tó ní ṣe bí igbó ni Fúlàní ń gbé tó náà bọ́tà lẹ́yìn tí mo mọ̀ dáadáa ní o tó náà ń sọ̀rọ̀ mi ìró pàwọn èèyàn understand the scenario iṣẹ́ tí Sunday Igboho ń ṣe ìyẹn náà lọ bẹ́ẹ̀ ọmọ aládìkún tí kì í di tiẹ̀ láàbọ̀ mo fẹ́ kó tẹ́ jẹ́jẹ́ Yorùbá ò ṣe gbìjà wọ́n sọ bẹ́ẹ̀ o lóòótọ́ lóòótọ́ Yorùbá ò ṣe gbìjà o but at the same time a ní káwọ́ sókè kí àwọn agbésùmọ̀mí kan gbàjọba lọ́wọ́ wa kódà débi pé mo sọ̀rọ̀ kan náà ọmọ kan nínú àwọn brọ́dà mi tájọ wà lùí náà òun náà ta sí mi nítorí mo dárúkọ Fúlàní la máa dárúkọ bọ̀ Fúlàní yàtọ̀ síra wọn bòròrò Fúlàní wà Haúsá Fúlàní wà Málí Fúlàní wà bọ̀ Fúlàní tó wá ń ṣèkà nílẹ̀ Yorùbá tó ń gbé àwọn ọmọ wa pa tó máa gbé wọn wá tó sanwó eléyìí tí Sunday jà fún yìí ó ní ráìtì
wọ́n gbéyàn wọ́n ní kó sọ ransom wọ́n sọ ransom ẹ tó pa ẹni tó wá sọ ransom kí ló dé torí yí òun pé àwa náà dẹ̀ ti mọ̀ pé gbogbo wọn náà kọ́ ni Fúlàní ọmọ Yorùbá ti wọnú ẹ̀ mo sọ́nú ọ̀rọ̀ ẹ̀ ń tọrọ ìbá bá wínú àwọn èèyàn mi tó jábúrò mi brọ́dà mi ẹ mú bẹ́ẹ̀ mo ti sọ nínú ọ̀rọ̀ yìí pé àwọn ọmọ Yorùbá náà ti wà láàrin wọn ìyẹn náà lọ bẹ́ẹ̀ ṣóṣòṣó ni ṣé wàá rí ẹ̀yin ọmọ Yorùbá tí wọ́n ń jí gbé bákan méjì ní 50-50 ní tó bá jí yín gbé tó bá kidnap yín tó bá wá bẹ ń ṣọ̀bù ẹ àbọ̀rí ẹ lé tí ò bá ti ń ṣe lóru dúdú tí gbangba tó bá ti yọ̀bọ̀n sí ẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí fariwo ta tó bá máa kú kúkú mọ̀ bó kú má jẹ́ kán gbé ẹ débi pé wọ́n á gbé gbogbo family ẹ máa ta ilé ẹ máa ta ọ̀nà gbogbo nǹkan títí ó family gbẹ́mi lé at the end of the day wọ́n á tún pa obìnrin yẹn àbọ̀kùnrin tó bá gbé àbọ̀mọ tó bá gbé mo ti sọ obìnrin kan dẹ̀ ti wá sórí email mi mo ti sọ bí 4 years ó wá sórí inbox mi pé Alhaji mo dúpẹ́ obìnrin ní inú ọjà náà ti wá gbé obìnrin ilé kò tó lòun fariwo tó jẹ́ kó wọ́n escape ní ọdún tá à ń sọ yìí mo dẹ̀ sọ fún yín pé gbogbo àwọn tá à ń gba Fúlàní tá à ń gba Hausa sínú ilé ẹ check inú ilé they have AK-47 I will continue repeating myself adúpẹ́ láwa tá a forí lakú tá a lọ sílùú òkè tá a bọ̀ àwọn kọ̀ọ̀kan sì nítorí pé wọ́n ní Fúlàní gbéyàn wọn lè kú lójú kan wọn láwọn ò lọ lé Ọlọ́run ní jẹ́ ká kó sọ́wọ́ àdúrà táwọn èèyàn máa ń gbà nìyẹn ìyẹn náà tún lọ bẹ́ẹ̀ ẹ jọ gọ́vnà Ṣèyí Mákindé mo kàn fẹ́ máa mú kéékèèké ni kí ni problem with gọ́vnà Ṣèyí Mákindé pẹ̀lú Oríyọmí Hamzat ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi kí ni real problem gangan tí gọ́vnà Ṣèyí Mákindé ní pẹ̀lú kí Oríyọmí Hamzat kó má jáde fún election ẹ ti ṣe ti yín because mo ẹ jáde third time now ẹni tẹ bá fẹ́ gbélé tọ́yọ̀ bá fẹ́ ni tọ́yọ̀ bá fẹ́ Oríyọmí Hamzat tó máa tẹ̀lé kì í ṣe pé bóyá Oríyọmí kan lówó tó fẹ́ gbé fún wa ìwọ gángan Ṣèyí Mákindé olówó kọ̀ọ̀kan tó fẹ́ gbé fún wa mo campaign fún ẹ máa sọ́dọ̀ lani yes alhamdulillah àwọn kan súnmọ́ yín tọ́dẹ̀ ń sọ ọ̀rọ̀ tó dáa tọ́dẹ̀ ń ṣe ẹ̀tọ́ gọ́vnà Ṣèyí Mákindé ẹ bá fèsì nǹkan tó wà nílẹ̀ kẹ́ fi Oríyọmí lẹ̀ ẹ jẹ́ kó Oríyọmí Hamzat náà kó try luck ẹ èmi yìí wà níbẹ̀ ńjọ́ tí wọ́n gbé yín wá sí ọ́fíìsì Oríyọmí tẹ̀ ń campaign I was there tí n bá tiẹ̀ wà ń bẹ̀ ní one on one mo wà ń bẹ̀ tẹ̀mí tara ìgbà tí bàbá wa yìí náà gbé yín wá mo wà ń bẹ̀ mo ń gbọ́ gbogbo ẹ̀ mo rí tí mo dẹ̀ mọ́ ń pa ẹ̀ Kọ́lá Olótù ìgbà tẹ́ ẹ mú fóònù wá bẹ̀ gbogbo èèyàn ló gba nọ́mbà yín gọ́vnà Ṣèyí Mákindé ẹ bá fi máa yín lẹ̀ ẹ jẹ́ kó ṣe tiẹ̀ ẹni kó ń jẹ́ kílẹ̀ fẹ́ ẹ tó bá jẹ́ pẹ́ńkẹ́lẹ́ ló wọlé kó wọlé tó bá jẹ́ Oríyọmí Hamzat ní kó wọlé ẹ má gbé nǹkan tí ò sí oníkálukú ilẹ̀ ní ẹ kò sẹ́ni tí ò lẹ́bọ lábẹ́ nínú yín gbogbo ilẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ hide including Oríyọmí including yourself including myself ó kàn jura wọn lọ ní àwọn kan wà tó yẹ pé nǹkan tó ń ṣe tó bá gbọ́n ó yẹ kán bẹ́ wọn lọ́rùn ni ẹ fi máa yín lẹ̀ wọ́n sọ̀rọ̀ tà sọ̀rọ̀ inú àwọn tó ṣe kíní ẹ ti tún lọ wọlé gọ́vnà Ṣèyí Mákindé ilé tẹ̀ yìí wò yìí ti pọ̀ ju o ilé tẹ̀ yìí wò ti pọ̀ ju o ọ̀rọ̀ táwa ń sọ ò lè ṣe nǹkan kan ju pé báyé sọ yìí lọ but ilé tẹ̀ ń wò ti pọ̀ ju kí ló ṣẹlẹ̀ kí ló happen gangan tó yẹ pé every time olóṣèlú ìgbà kan ó ti ẹ̀ ti tún yàtọ̀ sí olóṣèlú sí nígbà máa ń gbéyàn pa ni but gbogbo ẹ̀ ti tún wá ń dáǹsì kí ló ṣẹlẹ̀ gangan gọ́vnà Ṣèyí Mákindé ẹ fi Oríyọmí lẹ̀ ẹ jẹ́ kó try best títí ẹ̀ ẹ fi pẹ́ńkẹ́lẹ́ lẹ̀ ẹ jẹ́ kó try best títí wọn ẹ fi wọ́n lẹ̀ kán jáyé wọn náà ẹ jẹ́ kó náà jáde èyí jẹ́ èyí ò jẹ́ lọ́rọ̀ politics èyí jẹ́ èyí ò jẹ́ òun lọ́rọ̀ ẹ̀ you better pass it unless o máa show tó bá ti fẹ́ show èyí jẹ́ èyí ò jẹ́ ó ní ọ̀rọ̀ olóṣèlú ó ti yé yín ẹ fílẹ̀ ẹ jẹ́ kó ṣayé ẹ̀ mo tún wá padà sórí Portable olórí ọmọ àlè Yorùbá ni ẹ pẹ̀lú bó ṣe tákù Ìgbòho yẹn àwọn tó ń fún ní 2 hours gan wọ́n gbọ́mọ́lẹ̀ mo tún rí brother mi kan from Ọ̀yọ́ náà sọ oníṣàwò mọ̀ pé inú igbó ni Fúlàní gbé ìgbà tí Fúlàní ń gbénu igbó wọn pa nobody à ń kọjá lára wọn èmi yìí fúnra mi yìí ìyá bàbá mi máa gbé ilẹ̀kẹ̀ lé mi lọ́wọ́ ni ó ní àwọn bíi chain nǹkan kan ló ṣe mọ́ mi lára àgbélé mi lórí a máa kiri tẹ̀lé ìyá bàbá mi wọnú igbó Fúlàní máa fún alápàrò ó máa fún alẹ́yìn awó ó máa fún alẹ́yìn ẹ̀yìn àparò náà ni á tún fún alẹ́yìn awó wọ́n á tún ra súwìtì ilẹ̀kẹ̀ gbogbo ẹ̀ náà rà àwọn Fúlàní bòròró wà wọ́n kọ farafara sẹ́gbẹ̀ẹ́ wọ́n sìn àwọn kan fà sí mu wọn báyìí àwọn kan wà ẹtì Fúlàní yàtọ̀ sí Fúlàní tó bá ṣe dáadáa nínú ìgboro máa filẹ̀ Fúlàní tó bá dúró de pé òun fẹ́ tako Yorùbá máa tako aláwọn Fúlàní gidi aláwọn Fúlàní bíi tajọ́ ń gbé tá a mọ̀ ọ́n pọ́mọ Fúlàní gidi ni wọ́n tí wọ́n ń pààyàn àwọn Fúlàní tó ń pààyàn yàtọ̀ Fúlàní tó ń ṣe business ọ̀tọ̀ èwo ni kí Fúlàní wà nù gbó kẹ gba ransom lọ́wọ́ èèyàn kẹ pààyàn ẹ̀dẹ̀ complain pé Sunday Igboho yóò fẹ́ sọ̀rọ̀ rárá lórí ọ̀rọ̀ Sunday Igboho tẹ́lẹ̀ bọ́ mo rí pé nǹkan tó ń ṣe náà ó ṣe ń right bọ́ brother mi dẹ́ẹ̀dẹ́ ilẹ̀ ń yọ o ọ̀pọ̀lọpọ̀ á wò pé wá àtẹ̀ ṣe pé kẹ pé Sunday kẹ sọ fún ọ̀dẹ̀lẹ̀ lómi àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé tàsìkò tíyàn bá ń sọ yẹn ni àwọn ọ̀rọ̀ wá ní àmà máa gbé ọ̀rọ̀ yẹn wá
tó yẹ pé wàá wò pé nígbà tó bá pè gan lè má lè advice ẹ̀ fúnrú ẹ̀ ẹ ṣọ́ra ẹ jẹ́ kó ní kálukú ṣayé ẹ̀ ẹ má jẹ́ kí Fúlàní gbàlú ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá lágbára ẹ kó nǹkan ogun jáde tẹ́ bá ti wá mú wọn ìyálà ìyá gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú yàn tẹ́ ẹ ń sọ wọn síta yẹn orí yín ò tí ì pé tó bá máa pa yín wọn pa yín silent ẹ̀yin náà ẹ mú wọn ẹ ṣe òótọ́ fún wọn ẹ ṣe nǹkan burúkú fún wọn kẹ́ fi wọn lẹ́ẹ̀kan bá tiwọn lọ ẹ má kó ẹni tẹ́ bá ti mú wọn báńdì kọ̀ọ̀kan ẹ má kó wọn wá síta mọ́ let them go tó bá tán. Portable ọmọ àjẹ ìyá Portable ọmọ Lálọ́mí wèrè olórí ibú olórin olè tó jí mọ́rúwá tí wọ́n bọ́ sókòtò ń tirẹ̀ olórí ibú sọ̀rọ̀ pé bó ṣe ṣe Saheed Òṣùpá bó ṣe máa ń ṣe nìyẹn wàá fẹnu já wáyà tán ọ bá fẹ́ bẹ̀ ọ wà máa bẹ̀bẹ̀ olórí ibú aláìlógo nígbà tó òrórin kọ mọ́ wèrè níjọ́ ló ti drop orin kan yìí àwọn ọ̀rọ̀ tí bá wà ń bẹ́ ńlẹ̀ ó ní wọ́n máa fi trend ayé rẹ̀ máa bàjẹ́ ní ọmọ Lálọ́mí ò ní sí oríire sórí ọ̀rọ̀ tó sọ́kò lóye Sunday Igboho lọ́tẹ̀ yìí wàláì ò ní lọ lọ́fẹ̀ẹ́ ọ máa jẹ ìyà ọ jẹ ìyà ni o gbà pé mo promise ẹ̀ bọ́ máa jẹ ìyà sọ ma pé o believe pé kò sí ìtí ẹnu rí ọ̀ká àbí kò sí tó lè sọ now o kọrin mọ́ mi ò sọ ọ̀pọ̀ ò sọ wà lára torí ṣe sí rẹ pẹ̀lú àwọn boys tí máa ń tẹ̀lé ẹ káàkiri ó sọ pé ọmọ aláwọn èèyàn ti ń jiyàn gbé ó sọ pé àwọn boys tí wọn ò níṣẹ́ tí wọ́n ń tẹ̀lé ọ yẹn tí wọ́n bá investigate wọn dáadáa ọmọ Lálọ́mí ọmọ aláwọn tó ń jiyàn gbé nú àwọn boys tó ń tẹ̀lé ẹ tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo ayé ẹ wá gbọ́rọ̀ tí olórí ibú Portable tí ò ní dáa fún ọmọ òfò ọmọ tí àwọn òbí rẹ̀ ò jèrè rẹ̀ ọmọ òfò àtàdánù ẹ wá gbọ́rọ̀ tó sọ. èwo ni wọ́n ràn náà èwo ni distraction àbí kí ló ń pè náà èwo ni irú ẹkùn ṣe ti gbàgbé pé àmọ̀tẹ́kùn wà ní àmọ̀tẹ́kùn ń bẹ o ẹni bá fojú dẹkùn iná gbé ẹjẹ ń gbẹ̀yìn débẹ̀ àwọn àdìsáàtì ní Nàìjíríà o nọ́mà tọ́ba ní pé ṣé ilẹ̀ dáadé ńlẹ̀ ń já sí ni àbí Fúlàní lẹ̀ ń bájà àbí bring back our girls gangan lẹ̀ ń jà fún àbí Nàìjíríà lẹ̀ ń jà fún ìwọ ni dáhùn sọ pé àwọn kinní kan Fúlàní kan àwọn kinní kan wọ́n gbalẹ̀ bàbá yín kí ló kàn án pẹ̀lú ilẹ̀ bàbá yín ẹjọ́ tó yọ lọ nǹkan tá a fẹ́ kẹ́ fèsì ojú pé bring back our girls Nàìjíríà then let government work let government do their job it's not about ṣé ẹ gbaṣẹ́ lọ́wọ́ ìjọba ni tó bá yá wọn gbé yín wọn ní pé wọ́n mú yín wọ́n tẹ̀dí pé kẹ́ máa rìn tí ìjọsí bí mo bá mú yín ní ẹgbowó nìyẹn ò tán ni mo gbọ́n pọ́ ní ẹgbowó tẹ́ padà pè. now gbogbo tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá fídíò tó ṣe yẹn kò yé mi rárá kò yé mi ṣé bó lórí ibú rẹ ṣé bó láwọn wèrè kan tó máa ń kólé ọtí òfò tó dálẹ̀ ṣé bí wọ́n ń jiyàn gbé lógùn state olórí ibú ọmọ ṣé ó ṣe kó àwọn bọ́ọ̀sì ẹlọ́kẹ́ ẹwọ gbó tí wọ́n fi ń jáde sọ̀rọ̀ ṣó o kúrò níbi tó wà ní ṣó ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní èmi promise ẹ̀ mọ́ sọ fún ẹ wàláì eléyìí gbogbo èèyàn ọmọ olóyè Sunday Igboho gbogbo apáta ẹni tó bá gba ẹ̀bẹ̀ Portable kò ní dáa fún Portable máa jẹ̀yà ọ máa jẹ̀yà ó lè escape kìí ṣerú ti ọ̀gá orin o King Dr. Saheed Òṣùpá kìí ṣerú ètò ṣe wọn eléyìí tó ṣe èmi promise ọ máa jẹ̀yà ní sáà wà jẹ̀yà kò sì lè pẹ́ rárá ọkọ̀ gbọ́n sọ wọn kò bìlífù kò níwèrè lórí àjò yọ pé wèrè ju wèrè lọ àwọn tó ń tiẹ̀ yẹn wọ́n á padà forí sọ̀gànà so tó ń bá forí sọ̀gànà wọ àti wọn tán torí mo mọ̀ pé ó máa jáde padà bẹ̀bẹ̀ ìgbà yẹn ló ṣòfò tàbá rí tí mo bá rẹ́ nìkan tó ní ẹ fi Portable lẹ̀ ó ti bẹ̀bẹ̀ ẹ jọ gbèpè papọ̀ ni olórí ibú ọmọ tí wọ́n bá sẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ ìwọ tó yẹ kó o jí mọ́rú wáyé bọ́ sókò tó ń di rẹ tó ọ̀wọ́ nǹkan kan ní òwò ọmọlúàbí ìwọ náà fẹ́ máa sọ̀rọ̀ àbáyé fẹ́ bàjẹ́ ni tí ẹ bá yẹ pé Nàìjíríà àmọ́ orin èèyàn tó yẹ ká máa gbọ́ orin wo ló fẹ́ máa kọ táwọn èèyàn máa gbọ́ orin gidi wo ló ń kọ lẹ́nu olórí ibú orin wọn ṣe bọ́ nǹkan àṣebó ní tálẹ̀ǹtì ni wèrè rẹ́gbà tó rí pé òrógo lò mọ́ tó bá ti rí pọ́rọ̀ kan bẹ́ńta ó against ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ náà lọ jáde sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ń jò ní níwọ̀ olórí ibú tó ní bàbá Ìjẹ̀ṣà bímọ báwo ni wọ́n ṣe sìn kankan báwo ló ṣe ń bí àwọn ọmọ wèrè tó ń bí olórí ibú
ayé rẹ̀ máa tó bàjẹ́ o Portable mo promise ẹjọ́ dọ́nà Portable ẹ̀ táàgì ẹ̀ kẹ́ni mo sọ fún un pé èmi Àmọ̀tẹ́kùn Oòduà ọmọ Ìgbòho ọmọ Sunday Ìgbòho mo sọ pé máa jẹ̀yà rẹ̀ ó máa jiyàn rẹ̀ sùn. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.